nílẹ̀ Yorùbá àkúdàáyà lọ́tún àkúdàáyà lósì. Ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé àkúdàáyà wà, bí ọ̀pọ̀ èèyàn ṣe tún wá gbàgbọ́ pé àkúdàáyà wà ń làwọn ọ̀pọ̀ èèyàn míì ò tún gbà pé àkúdàáyà wà. Ojú wo ńlẹ̀sìn fi wo àkúdàáyà? Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé ẹ mọ̀ pé a máa ń gbọ́ tó máa sọ pé ìjọ àlàmísì o, ìjọ jímọ̀ o, ìjọ alókùn wálé. Ṣé kúlú àláò yẹn ṣóhun gangan ni ááyà tọ́lọ́hun yọ ọ́ lẹ̀ fáwọn òkú ni, àbí kúlú àláò jẹ́ àdúrà òkú gangan? Tó bá ṣàdúrà fún ara ayé gan pé iṣẹ́ yín á máa lọ déédéé, tó bá sọ pé bísímìláì kúlú àláò, ẹni yẹn lè máa sọ pé kí ló wá dé, ṣé mo ti kú ni? Ihun tó sọ fún wa ká máa ṣe nígbà tó kú bá ti kú. Adéyínká Àyìndé, ọmọ ìyá elépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́. Akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. Nígbà tí wà ní oṣù lámúlánà, a fẹ́ ṣe wáàsí lórí ètò ìkànnì Adéyínká Àyìndé live, ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ káàrẹ́kọ̀ọ́ àtàwọn làákàyè mú nínú ẹ̀. Àṣìṣù àbáṣe wọn ṣe kásìkò lámúlánà tí wọ́n ń pè ní Ramadan ò tó dé. Ẹ máa fọ́lù, ẹ máa share, a máa ṣe ní episode by episode. Episode 1 ní tòní. Ẹ kú ìjókòó sà. Yes sir. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ sà. Àmín. Ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn ará ilé. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in, wa ba'd. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àtọrọ àlékún ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Orúkọ tèmi ni Imam Fatih Àyìndé lórúkọ tèmi ń jẹ́. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ sà. Àmín. Àmọ́ gbọ́ wá sí bẹ́ẹ̀ ṣe mọ́ ń ṣe làwa náà fi wò pé ká kàn sí yín ká mu nínú omi ọgbọ́n yín, ṣùgbọ́n àfẹ́ kẹ́ ṣe wá sí fún wa torí pé ẹni tí ò bá lè sọ òótọ́ ọ̀rọ̀ a ní gbé wá sí ìkànnì Adéyínká Àyìndé live yìí. Ìbá àṣà àfà, ìbá jẹ́ babaláwo, ìbá jẹ́ pásítọ̀, bí ò bá ti lè sòótọ́ ọ̀rọ̀ a ní gbé wá. Ṣùgbọ́n a mọ̀ bí ẹ̀yin òótọ́ ọ̀rọ̀ là ń bá lọ́dọ̀ yín lánàá lónìí, tó bá dọ̀la ẹ̀ ní fi rọ́bù tó mọ́lẹ̀ láṣẹ ọba mi Èdùmàrè. Bàbá, kí a má sọ léyà di lépẹ́ nínú àwọn àṣà ayé ká yá a lò. A ti wà lásìkò àwẹ̀, a sì fẹ́ kí etí ó tún mọ́ gbọ́ nǹkan tó jẹ́ pé yóò ṣe tí láǹfààní yàtọ̀ sí wáàsí ńlá ẹgbẹ́ yín wá fún ìdánilẹ́kọ̀ọ́. A mọ̀ wọnú ilẹ̀ Yorùbá, a máa wo kí ni ẹ̀sìn sọ nípa ẹ̀. Ẹ jẹ́ ń gbé béèrè mi láti bí sà. Àkúdàáyà nílẹ̀ Yorùbá, àkúdàáyà lọ́tún àkúdàáyà lósì. Ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé àkúdàáyà wà, bí ọ̀pọ̀ èèyàn ṣe tún wá gbàgbọ́ pé àkúdàáyà wà ń làwọn ọ̀pọ̀ èèyàn míì ò tún gbà pé àkúdàáyà wà. Ẹ sà, nílànà ti mùsùlùmí, ojú wo ńlẹ̀sìn fi wo àkúdàáyà? Kí lọ́lọ́run sọ nípa àkúdàáyà? Ìjẹ́ bákọ̀ọ̀pù kan wà tó sọ ṣàkúdàáyà wà àbí ò ṣàkúdàáyà sà? Alhamdulillah, wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ahlillah. Ọpẹ́ púpọ̀ ni fún Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala, ọba tó ní ẹ̀mí wa, ọba tó ń ṣọ́ wa, ọba tó ń dáàbò bò wa, ọba tó ń pèsè jíjẹ múmu fún wa. Alhamdulillah. Ọba tó tó ṣọ́ wa láti ọdún tó lọ nínú Ramadan, tó tó wá ṣọ́ wa di Ramadan ọdún yìí. Alhamdulillah. Kì í ṣagbára wa, kì í ṣe máa wa, kì í ṣe mímọ̀ ṣe wa tí ìbá ìṣàánú Ọlọ́run bá ti arígbà. Àwa bẹ Ọlọ́run bá kọ́lọ́run jẹ́ àṣọpọ̀ ẹ̀ láyé. Àmín. Gbogbo ohun tí a bá wá ṣe ń bẹ̀ níjọsìn kọ́lọ́run gbà ní ìbáradà fún wa. Àmín. Ọmọ ìyá mi alápọ̀nlé jùlọ Ẹ ṣeun sà. Adéyínká Àyìndé, Ọlọ́run máa ṣàìbá pẹ̀lú yín. Àmín. Ọlọ́run máa fi yín lẹ̀. Àmín. A kí gbogbo àwọn jàmáà lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń wò wá, tí wọ́n ń gbọ́ wá ńlé, pé ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run àti oore àjẹ́ ìjẹ́tán Ọlọ́run kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé títí láéláé. Àmín. A kú iṣẹ́ ọrẹ, Ọlọ́run jẹ́ àṣọpọ̀ ẹ̀ láyé. Àmín. Ọlọ́run sì gbà ní ìbáradà fún wa. Àmín. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé ìbéèrè tẹ́ béèrè yìí, orúkọ tí ẹ fi béèrè béèrè yẹn, àkúdàáyà. Islam kò kọ́kọ́ agree lórí nǹkan kan bẹ̀ tó ń jẹ́ àkúdàáyà. Islam ò agree lórí nǹkan kan tí ń jẹ́ àkúdàáyà. Orúkọ yẹn gangan pé àkúdàáyà, Islam ò agree lórí ẹ̀. Torí ìmọ̀ kan tó deep gan ni. Ní àkúdàáyà sà. Bẹ́ẹ̀ ni. Torí pé ẹ ṣeun sà, ẹ jẹ́ kí n tún gba bí wọlé. Yorùbá gbàgbọ́ wípé bí èèyàn kan bá kú, yálà nílùú tá a wà yìí tó sì jẹ́ èèyàn mímọ́, wọ́n nígbàgbọ́ pé wọ́n tún lè sọ pé wọ́n tún rí i nílùú míì. Wọ́n á pé ó tún lọ ṣẹ̀mí míì nílùú míì ni. Tó bá wá rí bẹ́ẹ̀, ṣé ká sọ pé bí èèyàn bá kú, èèyàn ò lọ ọ̀run nìyẹn?
àkúdàáyà tí wọ́n ní wọ́n rí ń bì kan tó tún ń ṣẹ̀mí mi ń bomi yẹn ṣé ìlú mi ni kó wá tún ń lọ ni. masha allah alhamdulillah. ṣe rí alákọ̀ọ́kọ́ ni wípé nínú Islam tí èèyàn bá ti kú pé ó ti kú, wọ́n ti confam ẹ̀ pé ó ti kú, kò tún sí àǹfààní wípé ẹnìyẹn tún padà wá sáyé mọ́ kábíyèsí olódùmarè. tẹ́nìyẹn bá ti kú. Ọlọ́run fi fún wa ní àyà kan nínú Al-Qur'an suratu Yasin, a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ní fala yastati'una tawsiyatan wala ila ahlihim yarji'un, pé kò ní sí àǹfààní fún ẹnìkan tó tẹ̀mí bá ti bọ́ lára ẹ̀. Ọ̀tọ̀ lẹ́ni tó dákú, ẹni tó dákú ọ̀tọ̀, ṣùgbọ́n ẹni tó ti kú tán ti confam pé ó ti kú, wọ́n ti sin, kò ní sí àǹfààní kankan fẹ́ nìyẹn láti kọ àkọọ́lẹ̀ mọ́. Wàlá ila ahlihim yarji'un, kò sì ní sáǹfààní kankan fẹ́ nìyẹn láti máa padà lọ sílé lọ bẹ̀ àwọn ará ilé ẹ̀ wò. Ẹ mọ̀ pé a máa ń gbọ́ tó máa sọ pé ìjọ àlàmísì o, ìjọ jímọ̀ o, ìjọ malókun wálé. Islam ò fẹsẹ̀ rẹ̀ rílẹ̀ fún wa bẹ́ẹ̀. tó ráwọn èèyàn máa sọ lóòótọ́ pé ó láwọn àyájọ́ ọjọ́ tí òkú máa ń wálé. ẹ wá yà Al-Qur'an yìí tọ́lọ́run fi nullify ọ̀rọ̀ yẹn. Tí a bá wá rí hadith kan tí àwọn tá a gbọ́ tí wọ́n ń sọ pé òkú máa ń wálé nígbà tó kú bá ti kú tán, bóyá jọ Thursday ni àbíjọ Jímọ̀ àbíjọ Sátidé, èyí ò kó jẹ́ nínú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àyà ẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ó túmọ̀ sí pé hadith tó bá wá sọ̀rọ̀ nípa ẹ̀ ó lè jẹ́ fabricated hadith tí kò fẹsẹ̀ múlẹ̀ tàbí hadith tí wọ́n hun. Torí gbogbo hadith tó bá ti tako àyà Al-Qur'an hadith tí wọ́n hun ni. Torí Ànábì Muhammad ò lè sọ̀rọ̀ láyé kó tako ohun tọ́lọ́run bá gbé fún. Yálà yóò wulẹ̀ sọ̀rọ̀ tí yóò tún báàkì ohun tọ́lọ́run bá gbé fún tàbí kó fi ṣàlàyé ohun tọ́lọ́run bá gbé lọ, which is Quran. Ọlọ́run jẹ́ àrí gbẹ́sà. Gbogbo ẹ̀yin aráalé, ọ̀rọ̀ tí a fẹ́ mọ̀ tẹnubọ̀ yìí ó mọ̀ kẹnu díẹ̀, àdèmọ̀ orí làákàyè àti ẹ̀kọ́ tó pọ̀ mú nínú ẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ á máa bí ọ̀rọ̀, ìbéèrè á tún máa béèrè ìbéèrè lórí ọ̀rọ̀ tí àwọn àfáà wa yìí tí wọ́n bá ń sọ fún wa. Ọ̀pọ̀ èèyàn ló gbà pé bókú bá kú, bí wọ́n bá ṣàdúrà fókù tán á ní bísímìláì kúlú aláwọ̀ mẹ́ta fún gbogbo òkú mùsùlùmí. Ẹ̀sà ṣé kúlú aláwọ̀ yẹn ṣóhun gangan ni ááyàtọ̀ lọ́wọ́ yọ ọ́ lẹ̀ fáwọn òkú ni àbí kúlú aláwọ̀ jẹ́ àdúrà òkú gangan? Masha Allah. Ṣe rí nínú ẹgbà wa tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam pé Islam ò kì í ṣẹ̀sìn tí a fi làákà ìgbélẹ̀. Islam ẹ̀sìn Ọlọ́run ni, ọba tó dá gbogbo wa. Ó wá fi rán gbogbo àwọn ànábì rẹ̀ pátápátá. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ́run náà tó fi Islam tó rán bákan náà ní gẹ́gẹ́ bí òjíṣẹ́ ìkẹyìn nínú àwọn ànábì Ọlọ́run. Ihun tó sọ fún wa ká máa ṣe nígbà tó kú bá ti kú, tá a máa ṣe fókù gẹ́gẹ́ bí àdúà, kò sí kúlú Allahu bẹ́ẹ̀. Ní ẹgbà wa látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam kò sí kúlú Allahu bẹ́ẹ̀. Kí ló wá dé tó wá jẹ́ pé táwọn àbá fẹ́ jáde àgbà ní bísímìláì kúlú Allahu mẹ́ta fún gbogbo àwọn òkú mùsùlùmí tó ti lọ? Ẹ mọ̀ pé a máa ṣiṣẹ́ lórí àníyàn. Gbogbo ohun tá a bá ń ṣe a máa ṣe lórí àníyàn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti believe pé kúlú Allahu yẹn tó bá ṣàdúrà fún ara ayé gan pé iṣẹ́ yín á máa lọ déédéé, tó bá sọ pé bísímìláì kúlú Allahu ẹni yẹn lè máa gbé kí ló wá dé, ṣé mo ti kú ni? Masha Allah. Ṣe rí Ọlọ́run má jẹ́ á sọ kúlú Allahu lẹ́nu. Torí ṣe rí Suratul Ikhlas yẹn Ànábì dídí sọ ń pa ẹ̀. Ihun tá Ànábì dẹ̀ sọ fún wa nípa Suratul Ikhlas tá à ń pè ní kúlú Allahu yẹn, òun ni wípé ní ìtumọ̀ rẹ̀ odidi Al-Qur'an ni. Odidi Al-Qur'an torí tawhid ni lódidi Suratul Ikhlas. Ànábì ó wá sọ fún wa wípé béèyàn bá kú ká ka Suratul Ikhlas fún. Ihun tá Ànábì sọ fún wa tó ní ṣe pẹ̀lú Qur'an pẹ̀lú òkú, òun ni wípé ẹni bá ń bẹ láyé tó bá ń ka Suratul Mulk ní alaalẹ́ kó tó sùn, bẹ́ẹ̀ ni ẹ bá kú tó kò ní jẹ ìyanu sáré. Allahu Akbar. Ànábì sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alaihi wa sallam. Ẹ̀rí dẹ̀ wà lórí ẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ pé tẹ́ni ẹ bá padà kú kò ní jẹ ìyanu sáré. Now ṣé wá rí ti kúlú Allahu wa kúlú wallah, àwọn bàbá wa wọ́n fi àníyàn gbé ni pé ládá táwọn ó bá ẹ mọ̀ pé tíyàn bá ka Suratul Fatiha yóò gbà ládá ń gbọ́ ka Qur'an. Bíyàn gbàgbà tíyàn bá ka Suratul Ikhlas, gbogbo súrà tó bá wù tíyàn ka nú al-Qur'an, ó yẹ nísìn ìyàn àgbàládá nígbè yàn ka Qur'an torí yàn ṣe ìbádà ni. So àwọn wá wọn gbódà ládá tọ́lọ́run ó bá wá fún àwọn níbi súrà táwọn kà yìí o, kọ́lọ́run jọ kó bá fi san lágbájá báyìí ní ẹ̀san. Kì í ṣe pé bóyá pé Suratul Ikhlas jẹ́ súrà tá a máa ń kà fún kódà kò sẹ́rì fún látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Àdúrà tá Ànábì dẹ̀ yàn fún wa pé ká máa ṣe fókù, lára àdúrà tá a máa ṣe ńgbà tá a bá fẹ́ sin òkú
ẹ mọ̀ pé tá a bá gbé òkú lẹ̀ báyìí tá a fẹ́ sin òkú bẹ́ẹ̀ ni sà. a ṣe suratul fatiha tá a bá fẹ́ kírun sókú lára rákà alákọ̀ọ́ mi tẹ̀kìbírọ̀ alákọ̀ọ́kọ́ a kà suratul fatiha tẹ̀kìbírọ̀ ẹlẹ́kejì a ṣà sàlátù fanabi ìyẹn sọ̀látùl ibrahimiyya tẹ̀kìbírọ̀ ẹlẹ́kẹta a wá ṣàdúrà fókun yẹn àdúrà yẹn ni allahumma gifirilahu warhamu tó bá jẹ́ obìnrin ni a ní allahumma gifirilaha warhamuha wa afiha wa fa'aniha wa akrim musulaha wa wasi madkhalaha. bíi pé ẹ̀rọ kan mi ni torí pé ìbéèrè tó ṣì ń bọ̀ lórí pé bó la ti ń kírun sókú lára ẹlòmíì ò mọ̀ a ṣì ń bọ̀ lórí ẹ̀sà ká wá padà síbi tí a ti ń bọ̀ lórí ọ̀rọ̀ àkúdàáyà kò ṣàkúdàáyà Imam Abdul Fatih. Imam Fatih. Imam Fatih kò sábìl ń bẹ̀ ara ẹ̀kọ́ tá a fẹ́ mọ̀ ọkọ́ lórí ètò yìí nìyẹn o. ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ pé Abdul ò sínú orúkọ òun yóò bá sì rí nǹkan mi èmi Abdul Fatih èmi kò sí Muhammad náà bẹ́ẹ̀ Muhammad Fatih. ẹ ṣáà sọ pé Fatih. ntẹ́yìn náà bá fẹ́ béèrè ẹ láǹfààní o àti mọ́ fi sí comment section ẹ dẹ̀ mọ́ share ẹ mọ́ comment ẹ mọ́ like mo ṣe ń bọ̀ lórí pé àtàbá fẹ́ rí àfa àbá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ a ṣe ń bọ̀ lórí ibẹ̀ yẹn wọ́n sì máa yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn orí àkúdàáyà láti kúrò. bàbá ìjẹ́ àyà Al-Qur'ani kan fẹsẹ̀ múlẹ̀ tó sọ̀rọ̀ nípa àkúdàáyà kí lọ́lọ́hun sọ ń bẹ̀ kí lẹ̀sìn sọ. mashallah alhamdulilayi àárí àyà kan bí ṣákè tó bá wa mẹ́nu bà àkúdàáyà torí wípé Islam fúnra ẹ̀ kò nígbàgbọ́ nínú tí ń jẹ́ àkúdàáyà ló fà á lọ́lọ́run ọba òfin mẹ́nu bà ń gbé bẹ́ẹ̀ nìkan bá kú o yóò tún padà wá o la fi mú àyàtà mú wálẹ̀ kan wípé ọlọ́run sọ pé fala yastati'una tawsiyatan wala ila ahlihim yarji'un ẹni bá ti kú kò lè láǹfààní àti máa kọ wíìlì mọ́ bó dẹ̀ já sí wípé ọ̀rọ̀ wíìlì yẹn náà póríṣe nínú ṣẹ̀ríà bá ṣe ń kọ wíìlì ìyẹn wà ń bẹ lọ́tọ̀ so then ẹlẹ́kejì ni wípé ẹnìyẹn ò lè láǹfààní àti padà lọ sọ́dọ̀ àwọn ará ilé wọn mọ́ wọn ò lè ríra mọ́ wọn ò lè ríra gbé kí n gbé wọn ò lè ríra bẹ́ẹ̀ kí o lè padà sílé pé òun padà lọ wọ àwọn ará ilé òun kò lè ṣẹlẹ̀ mọ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀ now ẹni tó bá wá ti kú ó ti kú ǹjẹ́ a lè rí ẹni yẹn Islam jẹ́ ká mọ̀ pé a lè rí ẹni tó ti kú. lọ́nà wo la lè gbà rí ẹni tó ti kú. masha Allah Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn èèyàn tọ́lọ́run bá dá la ní kọrin ní alábàárìn gbogbo alọ́lọ́run fún ní alábàárìn méjì tó wà pẹ̀lú wa. èmi náà ní. ẹ̀yin náà ní alábàárìn tí yín méjì. tí yín ń kọ́ṣẹ́ yín náà ní. èmi náà ní tèmi méjì. ẹ̀yin tẹ́ ń wò wá nílé náà yín náà ní nìyẹn. bẹ́ẹ̀ ni gbogbo ala ní alábàárìn. Ànábì sallallahu alayhi wa sallam ó wá ní ìkan bẹ tó já sí wípé yóò máa pààyàn láṣẹ dáadáa. ìyẹn ó máa tẹ̀lé àṣẹ Ọlọ́run á sì máa pààyàn láṣẹ dáadáa ó túmọ̀ sí pé tíyàn bá ṣe dáadáa kan nǹkan yẹn kọ̀rínì tó ń pààyàn láṣẹ dáadáa yẹn ló pààyàn láṣẹ kíyàn ṣe. so kọ̀rínì ẹlẹ́kejì òun tiẹ̀ òun máa pààyàn láṣẹ aburú torí ọmọ ṣèitán ni ìran ṣèitán lòun òun máa pààyàn láṣẹ aburú. ṣé wàá rí àwọn méjèèjì yẹn lọ́lọ́run bá fi sí ẹgbẹ́ wa tájọ́ ń lọ tájọ́ ń bọ̀ on daily basis ní gbogbo ìgbà wọ́n wá bèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam gbé wa Ànábì ṣé wọn náà ní èyí tó ń pẹ́ láṣẹ aburú ṣé o léyìí tó ń pẹ́ láṣẹ dáadáa ó ní bẹ́ẹ̀ ni àwọn sọ̀hábà Ànábì radiyallahu anhum ajma'in wọ́n wá ń bi pé ṣé o ní èyí tí ń pẹ́ láṣẹ aburú ṣé o léyìí tí ń pẹ́ láṣẹ dáadáa nínú àwọn tó sọ fún wa tó jẹ́ kọrí nìyí Ànábì ní pé bẹ́ẹ̀ ni mo ní ṣùgbọ́n èyí tí yóò máa pààyàn láṣẹ aburú yẹn Ọlọ́run ọba ti rọ̀ fóun ó ti rọ̀ fóun kò lè pa òun láṣẹ aburú sallallahu alayhi wa sallam kò lè pa òun láṣẹ aburú torí Ọlọ́run ti rọ̀ fóun ó ti gbà Islam ó rọrùn fáwa náà kó já sí pé èyí tí ń pààyàn láṣẹ aburú yẹn k'Ọlọ́run rọ̀ fún wa Ọlọ́run lè rọ̀ fún wa débi pé kò ní ráṣẹ aburú pa wá yóò sì tara wa gbà Islam ṣe wá rí ó wá rọrùn kó já sí wípé àwọn méjèèjì kẹ́mi wọn gùn ju ẹ̀mí èèyàn lọ àwọn kọ̀rínù méjèèjì àti èyí tí ń pààyàn láṣẹ aburú àti èyí tí ń pààyàn láṣẹ dáadáa ó rọrùn kí ẹ̀mí wọn gùn ju ẹ̀mí wa lọ ẹni tí ó bá ti wá kú kété tó kú yẹn kọ̀rínù tí ń pa á láṣẹ dáadáa òun ó padà sọ́dọ̀ Ọlọ́run Allahu Akbar yóò padà sọ́dọ̀ Ọlọ́run tiẹ̀ ṣe wá rí kọ̀rínù ẹlẹ́kejì tó ń pa láṣẹ aburú yẹn òun ó padà sínú ìran àwọn àlìjànú tó bá já sí wípé
ẹni yẹn ó ti gbà fọ́lọ́run lára ẹni tó kú yẹn. Ṣùgbọ́n tẹ́ni yẹn tí kọ̀rínù yẹn ò bá gbà fọ́lọ́run lára ẹni tó kú yẹn, immediately tẹ́ni yẹn bá ti kú ni ó ti gbé àwọ̀ ẹ̀ wọ̀. Á gbé àwọ̀ ẹni tó kú yẹn wọ̀. Bẹ́ẹ̀ni, tó bá wùn kó gbé wọ̀ yóò gbé àwọ̀ ẹni yẹn wọ̀, á wá lọ sílùú mi láti máa lọ ṣẹ̀mí. Ṣé ẹ rí pé kíní yẹn ó ti padà sínú ọ̀rọ̀ àkúdàáyà. Bẹ́ẹ̀ni, mo sì ń bọ̀ ṣe rí gbólóhùn àkúdàáyà yẹn ní Islam ò wẹ́kọ̀m. Oyè nísìn, ṣe rí nínú agbára tí Ọlọ́run bá fún àwọn àlìjànú, ṣe rí àwọn àlìjànú táwọn yẹn Ọlọ́run bá fún wọn ní agbára débi wípé tọ́lọ́run bá fún wa ní àǹfààní ká máa rí wọn, ẹni tí ó kù láyé náà àwọn èèyàn kò ní tó nǹkan, kódà ẹni tí ó wà láyé gan yóò máa ṣe bí onígangan ni, nítorí ẹ̀dá tọ́lọ́run bá dáwọn àlìjànú ó yàtọ̀ pátápátá sí ẹ̀dá tọ́lọ́run dáwọn èèyàn. Allahu Akbar. A dẹ̀ lè fojú lásán rí wọn, tá a bá fojú lásán rí wọn èèyàn nǹkan lè ṣe yẹn, nǹkan ti ṣẹlẹ̀ lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́run ṣe dá àwọn. Èyí tẹ́ wá sọ yẹn sà, mò ń gbádùn ẹ̀ lọ́ngbà tẹ́ sọ pé a wá lọ sílùú mi tó ti gbé àwọ̀ yẹn wọ̀. Bẹ́ẹ̀ni, pẹ̀lú ògo Ọlọ́run á lọ sílùú mi, tó bá jóbìnrin àwọ̀ ẹnìyẹn náà ni yóò gbé wọ̀, tó jóbìnrin fọ́tò ẹ̀ gangan, ìṣesí ẹ̀ gangan náà ni yóò ní. A jẹ́ pé yẹn làwọn ẹlòmíì tí wọ́n ti jọ ń gbé níbi tán wà tẹ́lẹ̀ tí wọ́n kàn bóyá lọ ṣe patí ń bì kan ni o, àbí nǹkan tán bá wá rẹ́ nígbà adílágbájá nílùú báyìí tó sì ti kú níbi báyìí. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kì í ṣe ẹni yẹn gangan náà rí, kọ̀rínì ẹ̀yẹn tó ń pa aláṣẹ aburú òun ló gbé àwọ̀ ẹ̀wọ̀ tó lọ fi ń ṣẹ̀mí níbòmí, kódà yóò bímọ, yóò fẹ́yàwó àbí yóò lọ́kọ, yóò sì bímọ, yóò máa ṣẹ̀mí mi lọ. Tán bá ti wá rí tí wọ́n pè ń gbé bọ̀dá lágbájáre àti lágbájáre yóò kóra ni lẹ́sẹ̀kẹsẹ̀. Kódà ìgbà míì máa ń wà tó já sí pé eléyìí á máa ṣẹlẹ̀ tí ó sọ fún àwọn ẹbí rẹ̀, bóyá bí ìyàwó rẹ̀ àbọ́kọ rẹ̀ tó tún fẹ́ àtàwọn ọmọ rẹ̀, táwọn yẹn bá ń dá láàmú já lọ mọ àwọn ẹbí ẹ̀, ó dá ẹnì ṣó wọn á jọ wọ mọ́tò àbí kókó wọn sínú inú ọkọ̀. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ìsìlámù náà dẹ̀ fúnlẹ̀ bẹ́ẹ̀. àwọn ò pé ṣé kìí ṣe pé wọ́n ń rorí sọ ni. No, ó rí bẹ́ẹ̀, islamically nínú islam náà ó rí bẹ́ẹ̀, torí kọ̀ọ̀rí nìyẹn ló ń ṣiṣẹ́ yẹn, kì í ṣe ẹni tó ti kú yẹn gangan. So tó bá ti wá kù díẹ̀ tí wọ́n ó délé, yóò wá nawọ́ sí pé ilé nì mò ń bọ̀ mo fẹ́ ra nǹkan bí, ilé nù mò ń bọ̀ mo fẹ́ kí ẹnìkan bí, àwọn ò máa wá retí gbà àwọn jọ ń bọ̀ ni, àwọn ará ilé ò máa wọ̀ pé wọn wá ní sọ fẹ́ni tí tó jálejò ẹ̀, wọn ní sọ pé àyìnkan báyìí wọn á máa retí gbódà ẹni tó sọ ń gbó ń bọ̀ yẹn ká máa retí ẹ̀ kó dé, wọn ò ní rí o, òun ò ní dé mọ́, kò ní dé mọ́, nítorí wípé ìyẹn mọ̀ pé ilé òun nìyẹn, ó dẹ̀ mọ̀ pé òun ó dẹ̀ mọ̀ pé ẹni tóun lo àwọ̀ ẹ̀ ẹnìyẹn ò sí láyé mọ́. ẹnìyẹn ò sí láyé mọ́. Kí ni wàá ní ojú tí ẹ̀sìn fi wò àbí yẹn ò rí bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe máa ń sọ náà, ọ̀rọ̀ náà ló ń bí ọ̀rọ̀ sà. Wọ́n á pé yẹn tẹ́ bá ti rí ẹnìkan tẹ́ rí pé ó ti jọ́lọ́ onípè nílùú ibì kan tẹ́ wá pàdé ẹ̀ ń bò mí, wọ́n á ní kéèyàn bu yẹ̀pẹ̀ kéèyàn dà sí lára á dúró, ṣé ìyẹn náà rí bẹ́ẹ̀ rárá àbí. ṣe rí nínú Islam àkọ́kọ́ ni wípé Yorùbá jẹ́ èdè, ó jẹ́ ìran kan tó yẹ pé wọ́n bọ̀wọ̀ fún èdè, wọ́n sì bọ̀wọ̀ fún àṣà. That is why tó fi já sí pé gbogbo ìgbà tí n bá ń bára mi pọ̀ ọmọ Yorùbá ni mi inú mi máa ń dùn ni. Alhamdulillah. Torí Ọlọ́run ọba mọ̀ pé inú ìran tó yẹ mí lòun dá mi sí. Allahu Akbar. Èmi náà máa ń dúpẹ́ o, ọmọ ilẹ̀ adúláwọ̀ ni mi, ọmọ Yorùbá ni mí. Mo máa ń dúpẹ́ púpọ̀. Ọlọ́run ò ṣe o. Ṣe rí àwọn kankan wà tí Yorùbá gbé wá tó jẹ́ àṣà wa ni tí Islam ò gbà, ìṣe kan wà tí Islam tí ò tẹ́wọ́ gbà, àwọn ìṣe kan wà tí Islam tẹ́wọ́ gbà lọ́wọ́ ìran kọ̀ọ̀kan. Ṣe rí àwọn Lárúbáwá yẹn náà wọ́n níṣe àti àṣà wọn kó tó nígbà náà Muhammad sallallahu alaihi wasallam, ó wá ní èyí tó gbà lọ́wọ́, ó ní èyí tí ẹ̀sìn gbà lọ́wọ́ wọn pé ẹ má ṣe léyìí mọ́, eléyìí ni ẹ máa ṣe, ó dẹ̀ léyìí tí Islam filẹ̀ pé ẹ máa ṣe léyìí. Bí ẹ̀sìn ṣe gbà kan ló fi kan lẹ̀. Ṣé wá rí ìgbàgbọ́ Yorùbá ni wípé àkúdàáyà wà, ṣùgbọ́n ìgbàgbọ́ ẹ̀sìn nínú Islam kò sí ohun tí ń jákúdàáyà, àmọ́ nǹkan kan ń bẹ tó jẹ́ alábàárìn wa gẹ́gẹ́ bí mo ṣe sọ, tó já sí pé alábàárìn tí ń pa ẹni láṣẹ aburú, ìran àlìjánu ni, ìran ṣètọ́ ni, tẹ́ni ẹni tó bá jẹ́ alábàárìn fún tẹ́ni ẹ bá ti jáde láyé, possibility wà kó gbàwọ̀ ẹni yẹn wọ̀ kó máa lọ fi ṣẹ̀mí nílùú mi, làwọn Yorùbá máa fi ń pè ní àkúdàáyà. But Islam tí Islam júwe fún wa òun lélẹ́yìí tí a ṣàlàyé fún wa yẹn. Naam. Ṣé wá rí ẹni tá a wá ti rò ń pé tá a mọ̀ pé ó ti kú, kì í ṣe pé a rò ó ti kú, tí sàárì ẹ̀ sì ń bẹ ń gbàgede tàbí a sì wọ́n lọ sí sítẹ́, àwa gbọ́n pé wọ́n náà tún rí níbì kan, ó rọrùn kí wọ́n rí.
gẹ́gẹ́ bí mùsùlùmí làákàyè ó wà lọ síbi wípé kọ̀rínì ẹni yẹn alábàárìn rẹ̀ ló gbé àwọ̀ ẹ̀wọ̀ tó fi lọ operate níbòmíì. Kódà nínú agbára tí Ọlọ́run bá fún àwọn àlìjànú tẹ́ ń wò yẹn, bí èèyàn bá fọ aṣọ téèyàn sá aṣọ síta, téèyàn bá fọ aṣọ téèyàn sá aṣọ síta, wọ́n lè perceive, wọ́n lè òórùn odò aṣọ èèyàn téèyàn sá síta yẹn, odò ẹni tó ní aṣọ yẹn wọ́n lè fi gbé àwọ̀ ẹni yẹn wọ̀. Ẹni yẹn ò tí ì kú o, eléyìí ò tí ì kú o, yẹn sì wà láyé, ó lè wà nínú ilé ẹ̀ kó máa ṣe àbí kó ti jáde ní tiẹ̀ kó wá sáṣọ síta, ó fọṣọ ó sáṣọ síta, wọ́n lè lo òórùn ẹ̀ lásán, wọ́n á sì fi gbé àwọ̀ ẹni yẹn wọ̀, wọ́n á dẹ̀ lọ fi ṣe aburú nìkan, wọ́n á dẹ̀ wá dá àwọ̀ yẹn padà. Àwọn èèyàn á máa wá sọ pé alẹ́ nìyí ló ṣe òun níṣẹ́, yóò wá di wàhálà. Ẹni yẹn ò dẹ̀ mọ̀ kankan pa ẹ̀, ẹni tá à ń sọ yìí ò tí ì kú o, ìyẹn nìyẹn o. Ó dẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáadáa. Agbára tó wà bẹ́ẹ̀ fáwọn àlùjọ̀nú yẹn. Inú agbára tọ́lọ́run bá fún àwọn àlìjànú ni, torí àlìjànú Ọlọ́run fún wọn ní bágbára wọn ṣe wá tó yẹn, Ọlọ́run tẹrí wọn bá fún wa. Fáwa èèyàn Ọlọ́run tẹrí wọn bá fún wa. Ẹ sà, níbi tẹ́ ẹ tún jáwọ́ yìí, torí àyà èmi náà fẹ́ máa já díẹ̀díẹ̀, èmi á máa sáṣọ ta. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni àyà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wò wáyé náà yóò máa já díẹ̀díẹ̀. Ìdí tí mo fi sọ pé àtúmọ̀ rẹ̀ kọ̀ọ̀kan kí la wá lè ṣe o tá a mọ̀ fi dáàbò bóra wa lọ́wọ́ àwọn àlùjọ̀nú yìí o, kí wọ́n má gbáwọ̀ wa wọ̀ nígbà tá àti ìkú débi à ń lọ fi ṣe bí níbì kan àbí ń bò míì. Ihun tá a lè ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí, ihun tó simple ni. Ṣe rí gbólóhùn kan bẹ, gbólóhùn bismillah. Gbólóhùn bismillah yẹn ó fúyẹ́ lórí ahọ́n tiwa, ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe inú ayé wa kì í ṣiṣẹ́ kékeré, torí òun ló máa ń jẹ́ gàgá fún àwa àtàwọn àlìjànú tí a ní fi kọlura wa lórí gbogbo ohun tá a bá ti ń ṣe. Allahu Akbar. Gbogbo ohun tí mùsùlùmí bá ti fẹ́ ṣe, bismillah. Tó bá fẹ́ jẹun, bismillah. Tó bá fẹ́ wọlé, bismillah. Tó bá fẹ́ wọ aṣọ, bismillah. Kódà tíyàn bá fọṣọ tán gbó fẹ́ sá aṣọ, wàá sá aṣọ ẹ̀ pẹ̀lú bismillah. Tíyàn bá dẹ̀ fẹ́ ká aṣọ yẹn náà, yẹn á gbọ̀n, yẹn á dẹ̀ ká pẹ̀lú bismillah. Túmọ̀ sí pé èèyàn ti pa àlélé kúrò lọ́dọ̀ àwọn àlùjọ̀nú nìyẹn. Bẹ́ẹ̀ni, ká má wá gbàgbé o nípa ẹni tí ó kú tán fẹ́ da ẹ̀pẹ̀ sí lára, pé ẹni yẹn ò ní ò ní ṣàlàáfíà yín sà, àmì pé ẹni yẹn ò ní lọ, yóò dúró. Nínú Islam kò sí ohun tó jọ bẹ́ẹ̀, torí wípé kété tán bá ti rí ẹni yẹn tán ti pè é, ó ti máa ń pẹ́ ẹni tó mọ̀ òun ló pè òun yẹn, á disappear ni lẹ́sẹ̀kẹsẹ̀, á pòórá lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Gbé ẹ tó wá ń dúró ń gbẹ̀ṣẹ̀ ń bu yẹpẹ̀ yẹn, òun ti bá tiẹ̀ lọ. Àyèdà ẹni tẹ́ ẹ pè bóyá ó tiẹ̀ ti mọ̀ gan ṣáájú kẹ́ ẹ tó pè pé wọ́n ti rí òun ìwà wa ló fẹ́ bu yẹpẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. So tí mùsùlùmí bá wá rírú àwọn kan yẹn tó ń ṣẹlẹ̀, Islam sọ pé ó rí bẹ́ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n àwa mùsùlùmí à ní pè lákùdáyà. Àmọ́ ìgbàgbọ́ mùsùlùmí ni wípé ẹni yẹn o, kọ̀rí inú ẹ̀ tó ń pa aláṣẹ aburú tí ò tí ì kú, òun ló ń gbé àwọ̀ ẹni yẹn wọ̀ fi operate. Ṣé wá nínú ẹ̀kọ́ tí Islam tó wá kọ́ wa nípa àwọn àlìjànú ni pé akàntẹ̀ ní láti ṣọ́ ara wa fún àwọn àlìjànú yẹn, torí wípé wọ́n máa ń jowú wa púpọ̀, wọ́n máa ń jowú àwọn èèyàn púpọ̀, wọ́n máa ń jowú wa gan, torí dídá tọ́lọ́run bá dá àwọn kò tẹ́ wọn lọ́rùn, bẹ́ẹ̀ dídá tọ́lọ́run bá dá àwọn èèyàn afáàyàn adùnwò adùnrí jù wọn lọ. Allahu Akbar. So wọ́n máa ń jowú wa púpọ̀. So bá wa èèyàn náà ṣe máa ń jowú ara wa, àwọn àlùjọ̀nú náà tún ń jowú àwa èèyàn. ṣé wàá rí jowú tí wọ́n tún le ju tàárín àwọn èèyàn lọ o. Ìlara ti wọnú ìjòwú tiwọn sáwọn èèyàn, gẹ́gẹ́ bí ohun tó pilẹ̀ tiwọn pẹ̀lú ànábì Adam yẹn Shaitan. Alayhi salatu wa salam. Shaitan la'natullah alayhi. Ànábì wa Adam alayhi salatu wa salam, ihun tó ti ṣẹlẹ̀ láàrin àwọn méjì yẹn ó sì wà láàrin àwa tá a wà láyé lénìí pẹ̀lú àwọn àlìjànú yẹn náà. Ìlara yẹn náà sì wà láàrin wa, ìkórìíra yẹn náà sì wà láàrin wa, ìjòwú yẹn náà sì wà láàrin wa, táwọn àlìjànú sì wá gbogbo ọ̀nà láti fẹ́ jẹ́ ká kẹ̀yìn sọ́lọ̀. Kódà nínú ẹ̀kọ́ tọ́lọ́run bá tó kọ́ wa tí ànábì Muhammad kọ́ wa sallallahu alaihi wasallam, òun ni pé kódà tá a bá ibi tá a máa ń kó àwọn aṣọ wa sínú ilé, ká tó wọ̀ gba fẹ́ lọ wọ̀ ká gbọ̀n lẹ́mẹ̀ta ká tó wọ̀, torí kò sí nǹkan tálìjànú ò lè tí wọ́n lè sọ́ra wọn dà, wọ́n lè sọ́ra wọn dà kéèké, wọ́n lè sọ́ra wọn dé kankan, wọ́n lè sọ́ra wọn kan, kò sí ohun tí wọ́n lè sọ́ra wọn dà. So a gbọ̀n lẹ́mẹ̀ta ká dẹ̀ tó wọ̀ á dẹ̀ ṣe bismillah ká tó wọ̀. Gbogbo ohun tó léwu kó wà nú ẹ̀ ńgbà bá ti ó ṣeéṣe kó ti bá kọ́kọ́ jábọ̀ ìkejì àbẹ́lẹ̀ kẹta. Bẹ́ẹ̀ni, kódà ó ṣẹlẹ̀ sí mi rí. Allahu Akbar. tó yẹ pé mo wá rí pé tánàbí bá sọ pé ká ṣe nǹkan kí nǹkan yẹn ṣe wá láǹfààní, tó bá ní ká má ṣe nǹkan, àyà kan wà tọ́lọ́run fi sọ wípé a'udhu billahi minash shaitani rajim wa ma atakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu, sadaqallahu azim. Ọlọ́run ní gbogbo ohun tí ànábì bá mú wá fún yín tó bá pa yín láṣẹ gbé ká ẹ ṣe,
ẹ ṣe o fakhudhuhu ẹ gbà kẹ́ẹ̀dẹ̀ mójútó wa ma nahakum anhu fantahu gbogbo ohun tó bá dẹ̀ ti pa yín láṣẹ ń gbé kẹ́ ẹ kú ń bẹ́ẹ̀ ẹ yẹra ẹ fún yẹra fún àǹfààní wà ń bẹ fún yín ni àbí aburú wà ń bẹ ló fi ní kẹ́ ẹ yẹra fún àwọn kẹ́ ẹ ọ̀rẹ́ yẹra fún. kódà nínú ilé tá à ń gbé àjọ ń gbé pẹ̀lú àwọn àlìjànnú ni orí bẹ́ẹ̀dì wa orí ibùsùn wa táwa bá ti jáde àwọn ọmọ ń lo bẹ́ẹ̀. àwọn àwa ń bẹ ti wọn ló fi já sí pé tá a bá wá dé gbà fẹ́ sùn a gbọ́dọ̀ wó lórí bẹ́ẹ̀dì anyhow kéèyàn kan wà dé pé i'm tired ó di wí ó léwu púpọ̀ fún mùsùlùmí a gbọ́n orí bẹ́ẹ̀dì yẹn pẹ̀lú gbólóhùn a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani lẹ́mẹ̀ta a gbọ́n pẹ̀lú aṣọ. àwọn ohun tẹ́ wá kà á lẹ́yìn sà ó simple ó fúyẹ́ láhàn kí ni mo wá ṣàwọn mùsùlùmí bẹ́ẹ̀ àwa lẹ́bẹ̀ pé kí n ṣe máa ṣàwọ́sù billahi minash shaitani rajim mi jẹ́ ó ti rẹ̀ mí járe ọlọ́run ọba mà tóbi o mashallah ṣe rí kọ́lọ́run má mú wa ni àmín ṣe rí ẹni tí ọlọ́run bá fẹ́ làánà tàbí tọ́lọ́run bá fẹ́ fìyà jẹ kò ní rántí ṣe ohun tó yẹ kó ṣe níjọ́ tọ́lọ́run bá fẹ́ làánà ẹ̀ lọ́mọ fi sọ wọ́n máa sọ pé ẹni bá ka làkọ́díjákùn pé ẹni tó bá kà á pé kò ní kú níjọ́ bá ti kà á ṣùgbọ́n ọmọ ìyá mi ìjọ tó bá fẹ́ kú kò ní rántí kà ìjọ ẹ̀dá bá fẹ́ jáde láì kò ní rántí kà nítorí pé idha jaa ajaluhum la yastakhiruna sa'atan wa la yastaqdimun ìjọ tásìkò oníkálukú bá ti tó kò ní lé seconds kò dẹ̀ ní lé kò ní dí. ní Yorùbá fi ní ẹni tí ò ní dọ̀la òní ló máa kú. so nítorí ìdí èyí ìyàtọ̀ sí orí bẹ́ẹ̀dì tá a tún gbọ̀n kódà níbi tá a ti ń dáná kíchìnì wa tá a ti ń dáná àwọn àlejànú ń lò síbẹ̀ torí oúnjẹ tí wọ́n kúndùn jù tí wọ́n máa ń jẹ légungun egungun ẹran egungun ẹja egungun tá a bá jẹ́lẹ̀ wọ́n kúndùn ẹ̀ púpọ̀ táwa ti pọ́n látàgbé ìbílẹ̀ yẹn oúnjẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí jù ní wọ́n máa ń jẹ gan. kásáré mú tegungun yẹn kú òòsà nígbà bá jẹun tán ṣé a máa fi egun lẹ̀ mọ́ ni ṣé a máa de egun nù ni báwo ni ká ti máa ṣe. a máa dànù ni ká dànù ni tàbá sì fẹ́ dànù ká dànù síbi tí ò ti ní ṣe àwọn èèyàn léṣe. táwọn èèyàn ti ní fẹsẹ̀ gun tí wọ́n ti ní fẹsẹ̀ gun. màá béèrè kan sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jára lé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé tó yìí bọ̀ tẹ́ ń gbádùn ẹ̀ ẹ máa fi béèrè yín síbẹ̀ o ìtẹ́yìn náà ti gbọ́ rí nínú àwọn ọ̀rọ̀ tí àlejò mi ń sọ yìí ẹ máa fi sí comment section kájọ máa mu omi ọgbọ́n kádẹ̀jọ máa bomi ìmọ̀ mu láàrin ara wa bàbá ṣé lóòótọ́ ni pé àlùjọ̀nù máa ń wo àwọn èèyàn lára débi tí wọ́n máa fi wá sọ pé àlùjọ̀nù ló wọ lágbájá lára tí wọ́n fi lọ ṣe rúkìá fún àlùjọ̀nù ló wọ lára ṣé lóòótọ́ làlùjọ̀nù ń wọ èèyàn lára lóòótọ́. lóòótọ́ ni. Allahu akbar. àlùjọ̀nù a máa kó síyàn lára àlùjọ̀nù a máa wà lára èèyàn fún many years. ìgbà míì ẹni tá àlùjọ̀nù wà lára ẹ̀ ó lè má mọ̀ nípa àlùjọ̀nù wà lára òun. ó tún lè má mọ̀ pé àlùjọ̀nù wà lára òun. bẹ́ẹ̀ni ìgbà míì sì wà tíyẹn bá fẹ́ wá mọ̀ pé àlùjọ̀nù wà lára òun àbí kò sí lára òun kódà nínú ọ̀rọ̀ tí àwọn àáfàá sọ ni wípé ẹni tó bá kúndùn kó máa wà níbi tán ti ń kọrin tán ti ń jó lọ́pọ̀lọpọ̀ gbà àbẹ́ni tó bá kúndùn pé kóun ṣáà máa lọ sódò lọ́wẹ̀ kóun ṣáà máa lọ sódò lọ́wẹ̀ ń gbogbo gbà so àwọn àáfàá ní lára àpẹẹrẹ tí èèyàn fi máa gbé ṣé kì í gbàdúrà ti wà lára ẹni yìí. tó bá ti jẹ́ pé ẹni tó kúndùn àwọn nǹkan tẹ̀ ń sọ yìí jù. bẹ́ẹ̀ ni ṣe wá rí ẹni ẹlòmíràn ti ń gbé tájànú bá kó sí lára àlìjànú fẹ́ ṣiṣẹ́ ibi lára ẹ̀ ó súnmọ́ kó jásí pé ẹni yẹn ṣe àlìjànú yẹn ni. èèyàn á tún máa ṣe àlùjọ̀nù èèyàn máa ṣe àlìjànú ṣé gbàtẹ́ tiẹ̀ sọ pé wọ́n ń lara wa. bẹ́ẹ̀ ni èèyàn máa ṣe àlìjànú lọ́nà tá a máa ń gbà ṣẹ̀ wọn Ànábì sallallahu alaihi wasallam ó kó alẹ́ kọ gan o ó jẹ́ ká mọ̀ wípé kódà níbi omi gbà ń da omi àfọ̀bọ́tán ni o àfọṣọ ni o a gbọ́dọ̀ da omi ẹ̀ nídàá pé a fẹ́ dà báyìí a ọ̀rá dà nílẹ̀ wọ́ọ́rọ́wọ́ báyìí ni kó ọ̀rá máa lọ bẹ́ẹ̀ ni kì í ṣe ní wì. no torí wípé àmọ́ àwọn tó ń lọ tó ń bọ̀ àwọn ò rí wọn ni pàápàá jùlọ omi tó bá jómi gbígbóná bóyá àfomi yẹn ṣe nǹkan omi gbígbóná àwa gbọ̀n dẹ̀ dá yà báyìí kò sí ohun tí ò lè ṣẹlẹ̀ máa wá fún yín ní instance kan mo wà pẹ̀lú àfàwà kan àfàwà yẹn kọ́lọ́njọ kó bá a ṣàlékún dáadáa fún un lọ́dọ̀ àwọn táwa ti mọ mi mímọ̀ nípa àwọn ohun tó ní ṣe pẹ̀lú àwọn àlìjànú àwọn rúkìá kankan so wọ́n wá fẹ́ ṣe rúkìá fún ẹnìkan àwa ti wá lọ àti lọ kírun. fáǹfààní àwọn tí wọ́n wò wá nílé ẹlòmíì kan ń gbọ́ lóòótọ́ náà pé ṣé kì í ṣe orúkọ ni rúkìá rúkọ́yà ni orúkọ rúkìá tó tún máa ń dárúkọ báwo rúkìá yẹn ní Yorùbá kí ni sàfáǹfààní àwọn ará ilé. a máa pè é ní àdúà rúkìá yẹn a máa pè é ní àdúà ní àwọn àdúrà tó ní agbára láwọn àdúrà tí wọ́n yọ láti inú Qur'an àwọn àyá al-Qur'an àti tí wọ́n yọ jáde inú al-Qur'an tó já sí pé tí ṣètọ́ni bá ń fetí gbọ́
ara máa ń ní ara máa ń ní. àbí èyí tí ànábì sallallahu alaihi wasallam tóun náà fún rẹ̀ compose tàbí èyí tó yẹ sí pé wọ́n ṣe lójú ayé ànábì tí wọ́n wá tẹ́ndà síwájú ànábì pé sallallahu alaihi wasallam pé kó tó di pé ìwà ànábì dé o a máa ń ṣe àwọn àdúrà báyìí a máa ń ṣe àwọn kan báyìí a máa ń ṣe àwọn kan báyìí o ṣé a lè máa ṣe àbí ká má ṣe ànábì ó wá gbà yẹ̀wò lọ́wọ́ wọn èyí tí ò bá dá ńbẹ̀ yóò yọ kúrò ńbẹ̀ èyí tó bá dá àfilẹ̀ fún wọn so a máa pe orúkọ Ọlọ́run gbogbo nǹkan yẹn tó bá kó jọ òun náà ń pè ní rúkìá. rúkìá ẹ ṣeun sà nǹkan kan ò ní ṣàlàáfíà yín ẹ wá lè fẹ́ fún wa ní instance kan sà. bẹ́ẹ̀ ni àwa wà ń ta àti ìwọlé àwa ń gbọ́ tí arábìnrin yẹn tó wá ń pariwo tó bá dẹ̀ ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àlìjànú tí wà lára ẹ̀ ló ń sọ̀rọ̀ àlìjànú tí ń bẹ lára ẹ̀ ló ń sọ̀rọ̀ á bẹ̀rẹ̀ sí ni mo wá sọ ara máa ní tó bá ti ń gbọ́ àwọn àyà Qur'an tó bá ṣe ń ka àyà Qur'an yóò máa kó nira bá kò ní tẹ́ òun lọ́rùn kò ní tẹ́ lọ́rùn yóò máa wá sọ̀rọ̀ ẹnu èèyàn yẹn ló máa gbà sọ̀rọ̀ Allahu Akbar wọ́n máa wá bí pé kí lẹ́ni yìí ṣe fún ẹ kí ló ń wá lára ẹ̀ ṣe níjọ́ yẹn nígbà tán bí ó wá sọ wípé nígbà tí ó fẹ́ da omi gbígbóná pé ó dà bó ṣe dà òun àtọmọ tòun kọjá lọ àrò ọmọ tòun ló da omi yẹn lé Allahu Akbar omi yẹn wá ṣe jàǹbá fọmọ tòun lòun fi kó sára ọmọ tiẹ̀ náà ara ọmọ tóbìnrin yẹn ara náà ọmọ lálejò tiẹ̀ ló wá kó sí pé òun kó sára ọmọ ẹ̀ ní o so nígbà tóun dẹ̀ wá rí pé wàhálà ẹ fẹ́ pọ̀ òun bá fi mọ́ méjì papọ̀ má pọ̀ ó tún kó àwọn méjèèjì papọ̀ ó kó àwọn méjì papọ̀ pé kò sí wàhálà ẹ̀yin méjì náà ni òun ò jọ ráwọ́ bá ọmọ ẹ̀yẹn wá ń kọ́ ó ní òun wá kó sí ó lọ́mọ tòun ti gbádùn pé kódà òun àtọmọ tòun yẹn náà wọ́n jọ wà nínú ẹ̀ àwọn jọ wà lára ẹ̀ so a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Allahu Akbar olóṣèwọ̀n ni o so òun dẹ̀ fẹ́ fara ni òun náà pé òun fẹ́ fi ara ni òun náà ṣe wá rí àlìjànú kó síyàn lára àlìjànú ò kó síyàn lára kò sẹ́ńtà àlìjànú ò lè kó sí lára àlùjọ̀nú kó síyàn lára àlìjànú kò sí ẹni tálìjànú ò lè kó sí lára àyàfi ẹni tó bá máa tó súnmọ́ lọ́hùn tó já sí pé gbogbo kò fi irun ẹ̀ ṣeré kò fi ìbẹ́ lọ́hùn bẹ́ẹ̀ ṣeré kò fi àfikàr ṣeré because ìṣẹ̀mí ayé àwa mùsùlùmí tá a fi lọ bọ́ lọ́hùn ìyẹn gbọ́dọ̀ fi àwọn àsìkò kan lẹ̀ tí yóò máa fi ṣe ìrántí Ọlọ́hun tí ìṣe àsìkò oorun tí a máa fi ṣàfikàr. tí kì í ṣe pé Ọlọ́run kò ti pa á láṣẹ pé ká kírun adẹ ti kírun ká tún máa lọ. no ìyẹn nìkan ò tó fún mùsùlùmí nínú ìṣẹ̀mí ayé tá a wà yìí wà á láfikàrù ànábì fún wa láfikàrù tá a máa ṣe láàárọ̀ sallallahu alayhi wa sallam ó fún wa láfikàrù tá a máa ṣe lọ́sàn-án sallallahu alayhi wa sallam ó fún wa ní àfikàrù tá a máa ṣe lálẹ́ àtà ká tó sùn ó fún wa ní àfikàrù tá a gbọ́dọ̀ ṣe tá a bá jí ó fún wa ní àfikàrù tá a gbọ́dọ̀ ṣe tá a bá fẹ́ wọ tọ́lẹ̀tì torí tọ́lẹ̀tì táwọn yẹn náà bẹ́fúmù tá a wà yẹn tá a kọ́ mọ́lé ẹwọn bàbá láyé ọ̀tijọ́ tán bá kọ́lé wọ́n máa ń kọ́ sẹ́yìn kò lé ní wọ́n kọ́ sẹ́yìn gbẹ̀ta wá ti sí à ń kọ́lé papọ̀ mọ́ tọ́lẹ̀tì àti bedroom ni meanwhile kò síbi tọ́lẹ̀tì àti bedroom rẹ̀ ṣe lè mọ́ tó àyè àwọn àlìjànú ni lára ibi tán máa ń lò sí ló wà so anabi sallallahu alaihi wasallam ká tó wọbẹ̀ ẹsẹ̀ òsì lágbé wọbẹ̀ o á dẹ̀ wí gbólóhùn ó sọ ohun tó á wí fún wa gbogbo nǹkan ẹni mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ yóò máa jẹ́ gàgà fáwọn àti àwọn àlìjànú náà nífi ní kápá lórí wa ṣe wá rí tíyẹn bá ti wá ń ṣe yẹn tíyẹn sì ti mọ ìwọ̀ àti ẹ̀tọ́ tó yẹ kíyàn fún àwọn àlìjànú tó ní kálukú máa fi bá tiẹ̀ lọ́wọ́ ní kó síyàn lára nítorí wípé àwo ò rí wọn àwọn rí àwa ó rọrùn fáwọn kan kọlù wá kò rọrùn fáwọn kan kọlù tá a bá wá ń bọ̀ nísìnyí tá a fẹ́ kọlù wọn tó bá fẹ́ ṣe wá ń ṣùtà ọlọ́run ló máa sọ pé a ṣe bóun mọ̀ pé kò rí ẹ nígbà tí wọ́n dẹ̀ ti rí yẹn wàá sì yà fún yóò sì yà fún wa ṣe wá rí àwọn àlìjànú tó máa wá ń kó síyàn lára yẹn àwọn àlìjànú kèfèrí ni torí ṣẹdáwó èèyàn bí general name tá a ní òun ni èèyàn lórúkọ tó pa gbogbo wa pọ̀ ṣe wá nínú àwọn èèyàn a rí mùsùlùmí nínú àwọn èèyàn a rí mùṣírìkí which is kèfèrí nínú àwọn èèyàn a rí mùnáfìkí nínú àwọn èèyàn ṣe wá rí. èwo tún ni mùnáfìkí yẹn sà. mùnáfìkí ni àṣebíṣọ̀hún ẹni tó jẹ́ ògbébì kan kò dúró síbi pé níwà bẹ́ẹ̀ náà kà nìyẹn bẹ́ẹ̀ ni so hawulai wa hawulai àwọn yẹn náà máa ń pè ní zulwajihain àwọn olójú méjì tó yẹ pé lẹ́nìí ẹjọ́ kírun tó bá dọ̀la ẹjọ́ bá ń bò mí tí ì ṣe inú Islam. ẹ ṣeun sà. àwọn náà yẹn náà ń pè ní. mo mọ̀ ń béèrè àwọn nǹkan yẹn ni yóò lè mọ jàǹfààní. ṣé wàá nínú àwọn àlìjànú náà ó ń bẹ bẹ́ẹ̀ láàrin tiwọn náà. àwọn náà tún ní bẹ́ẹ̀ láàrin wọn. àwọn náà ní mùmìnì tó ń sin lọ́hùn. tààrà. wọ́n ní kèfèrí ó jẹ́ ṣèitán ni wọ́n. wọ́n sì ní àwọn tó jẹ́ mùnáfìkì láàrin wọn.
títóbi Ọlọ́run. ṣé wá rí àwọn tó máa ń kó síyàn lára nínú àwọn àlìjànú yẹn àwọn kèfèrí ló pọ̀ jù nínú wọn. Mùsùlùmí àlìjànú kan kò ní fi ṣùtá kan mùsùlùmí èèyàn torí pé ó ń sin lọ́hùn lọ́n ti ẹ̀ ní. Bí nǹkan bá ṣe ó ti ní àgbọ́yé ìgbàmọ́ra fọlọ́hùn. Allahu Akbar. Kódà nínú ihun táwọn èèyàn máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ lálìjànú tó máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ kò sí àlìjànú mùsùlùmí nu wọn. Torí àwọn èèyàn bẹ́ẹ̀ pé wọ́n jù bẹ́ẹ̀ lọ wọ́n ní dáhùn. Torí wọ́n bẹ̀rù Ọlọ́run bá wọn wọ́n dẹ̀ ń sin lọ́wọ́n bá wọn. Àwọn tí wọ́n máa ń pè táwọn èèyàn máa ń pè lọ ẹ mọ̀ pé àyà kan wà ní Suratul Jinn tọ́lọ́run ti sọ wípé kunna mina solihun wa minna duna dhalik alhamdulillah. Ọlọ́run ní àwọn àlìjànú nínú wọn ń bẹ́nu wọn tó jẹ́ ẹni ire tó jẹ́ àwọn olùsìn lọ́hùn wa minna duna dhalik ó sì ń bẹ́nu àwọn àlìjànú tó jẹ́ ẹni ibi. Ẹni ibi Ọlọ́run ti yànnà náà. Ọlọ́run ti yànnà náà Suratul Jinn. Allahu Akbar. So mùsùlùmí náà àwọn àlìjànú tó ń sin lọ́hùn kò ní ṣe ṣùtá fún èèyàn láyé. Kábíyèsí bàbá ẹ ṣeun púpọ̀ sà gbogbo ẹ̀yin ará ilé ẹni pé tá a bá ní àmọ́ tọwọ́ bọ kínní ìlọ àmọ́ sọ a sì ṣẹ̀ wọnú ẹ́písòdù àkọ́kọ́ ni ìyẹn ẹ́písòdù 1. Nǹkan pọ̀ tí mo fẹ́ béèrè ṣùgbọ́n ìjókòó ẹ̀ kọ́kọ́ là á béèrè gbogbo ẹ̀ tán ká gbà pé arẹ́ kọ́kọ́ lórí ọ̀rọ̀ àkúdàáyà lónìí àtúwọnú kínní látòrí àkúdàáyà abọ́ sínú tàlejòónú yẹn náà kò tún tí ì tán o ṣùgbọ́n ẹjẹ́ àfẹ́lẹ́ ìṣe ẹ́písòdù 1 bí ó bá tún di ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ tún bá wa pàdé pẹ̀lú nǹkan míì ntẹ́yìn náà bá tún ń fẹ́ àbẹ̀wò pé ká béèrè àbẹ̀fẹ́ nímọ̀ nípa ẹ̀ ẹ máa fi sí abala àríwísí ọ̀gá wa nǹkan kan ò ní ṣàlàáfíà yín eléyìí tá a jọ bẹ̀rẹ̀ yìí àjọ ṣe débi pé àwọn èèyàn náà wọ́n á gba ládá lára wa àwa náà gba ládá lára èèyàn ni ohun tó wù mí ká tún mẹ́nu bà ní episode 2 pàápàá jùlọ ní ọ̀la ní ọ̀rọ̀ àrá ò ṣe àrá bẹ́ẹ̀ kẹ́ bá a gbáradì àwọn èèyàn mi náà sì ti mọ̀ gbáradì fún yín. Ìyẹn thunder. Bẹ́ẹ̀ ni sà thunder àrá ọ̀pọ̀ Yorùbá ló gbà pé bára bá ti sán wà á máa gbá olúkòso àyàrá náà akata yẹ́rìyẹ́rì ọkọ ya wọ́n gbà ojú wo lẹ̀sìn fi wo àrá tó pẹ̀lú ògo Ọlọ́run lọ́la ẹ bá mi dá orúkọ yín ṣùgbọ́n kẹ́ ẹ tó dá orúkọ yín fún àǹfààní gbogbo àwọn ará ilé tí ẹlòmíà fẹ́ mẹ́sẹ̀jì yín àbí private chat yín àbí kọ́ọ̀lù yín pé kó tó di ọ̀la yẹn a ní béèrè tá a fẹ́ béèrè tẹ́ ẹ mọ̀ lè fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ẹ bá mi yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sà ká tó yọ̀ǹda yín lórí ètò sà. 08026261987. ẹ bá mi pè é ní díẹ̀díẹ̀ fáwọn ará ilé lẹ́ẹ̀kan sí sà. 08026261987. ẹ wá bá mi dá orúkọ yín fáwọn ará ilé kẹ́ẹ̀sì sọ fún wọn pé a tún pàdé ra wa lọ́la o láti ẹ̀ lọ́wọ́ ọba o. Inshallah mashallah jazakumullah khairan afáwa Dhikrlahi Adéyínká Àyìndé Ọlọ́run níjẹ́ ẹ wálẹ̀. Àmín sà. Ọlọ́run bá a ṣàlékún dáadáa fún Àmín sà. Ọlọ́run bá a ṣàlékún dáadáa fún Àmín sà. ògbélé ìtẹ́yìn náà ṣe kọ́lọ́n jẹ́ bá mi tó lérè. Àmín sà. Kọ́lọ́n wájọ kọ́lọ́n máa jẹ́ kú báyìí. Àmín sà. Kọ́lọ́n máa jẹ́ kú báyìí. Kọ́lọ́n bá gùn yín lẹ́mìí. Àmín. Gígùn ẹ̀mí yẹn kó jẹ́ lórí dáadáa. Àmín. Kó sì jẹ́ lórí àlàáfíà. Àmín. Bila hawla wala quwwata illa billahil azim. Mo kí gbogbo àwa jàmọ́ wa nílé lápapọ̀ ọlọ́mọṣẹ́ ìdúró tẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí òun ni Fatih Àyìndé Adésínà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé púpọ̀ sà.